Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, mo kí gbogbo yín níbikíbi tí ẹ wà. Ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa báyé ṣe ń lọ. Báyé ṣe ń lọ kò yé wa mọ́. Báyé ṣe ń lọ kò yé wa tó. Báyé ṣe ń lọ kò yé wa sí ẹ̀yin tèmi. Báyé ṣe ń lọ kò yé wa mọ́. Orí ètò náà la wà, báyé ṣe ń lọ. Ẹ̀rí eléyìí tó tún ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ìlànà ká bá wọn tó ganu sí o. Ganu sí. Ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àfáà Súnà. Kí lòṣùpá ṣe fún ẹ? Ó dẹ̀ disgrace ààrẹ. Ẹ jọ̀ọ́ gbogbo ojú tó ń wo ètò, ẹ bá mi pín ètò yẹn jẹ́ kó lọ fà. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ojú tẹ́ fi ń wo ètò yìí, ojú náà ò ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ ètò yìí, etí náà ò ní di. Ọwọ́ tẹ́ fi ń tẹ like, love, share, ọwọ́ náà ẹ ò ní fi gbókù ọmọ sí. Àfáà Súnà wá ń bíbà, ẹ jẹ́ kí n sọ ọ̀rọ̀ fún ẹ. Ìwọ ni mo wá fún lẹ́nu. Àfáà Súnà ṣó mọ̀ pé ó ti disgrace ara ẹ̀ lọ́dọ̀ Òṣùpá ni o, lọ́dọ̀ Pasuma ni o, lọ́dọ̀ Kollington ni o, lọ́dọ̀ Oríyọmí Hamzat ni o, lọ́dọ̀ olóyè Chief Sunday Igboho, káwa tó sọ pé lọ́dọ̀ àfáà Àmì Ọlọ́run. Ṣé gbogbo àwọn èèyàn tí mo kà kalẹ̀ ṣó mọ̀ pé gbogbo wọn ló dárúkọ wọn nínú ẹ̀sìn ẹ̀ tó ṣe? Ó ti dé olóṣì ń sìn. Tó bá yá ń sìn, àwọn èèyàn máa pariwo ẹ ṣàánú ajé. Àfáà Súnà kí ló ṣe léyìí fún náà? Kí ni Òṣùpá ṣe fún ẹ náà? Ìwọ náà wo gbogbo nǹkan tó ṣe. So nísìn, ẹ wo, ẹ̀yin celebrity wa, ẹ̀yin ni mo tún fẹ́ fún ní advice. Mo yìí ń bọ̀ wá Àfáà Súnà. Ṣé rí advice mi fún yín? Kò ń ṣe olórin nìkan o, even ìwọ eléré orí ìtàgé, ẹ̀yin oní tíátà, even ìwọ gan tọ́lọ́run ti gbàdúrà ẹ ní ibi TikTok creator ẹ̀ tó ń ṣe káàkiri ayé, or bloggers, anything tó bá ń ṣe, tó bá ti rí i pé ó ti lórúkọ ńbẹ̀, ẹ mọ àwọn èèyàn tẹ máa accept láti súnmọ́ yín, and again ẹ mọ àwọn tẹ máa pick kọ́ wọn. Tó bá sọ pé ẹ gbéraga ni, yes ẹ gbéraga ni, nítorí irú ọ̀rọ̀ Àfáà Súnà yìí ni. Àfáà Súnà ó mọ̀ pé ó ti fi títí ẹ kó bá many people. Ó wá mọ̀ nǹkan tí mo wá like lára àwọn ọ̀gá ńlá fans. Pasuma Alabi ò ní jábọ́ o. Ẹ̀yin tí Pasuma, ojú òní tì yín, ẹni tẹ́ o, ẹni tí o. Ẹ̀yin lẹ kú ìfọmọnìyàn ṣe. Because ọ̀rọ̀ yìí wọ́n fẹ́ fi dá wàhálà lẹ̀ láàrin Pasuma àti Saheed Òṣùpá ni. Ọlọ́run ò dẹ̀ fún ṣe. Ẹ wo bọ́ lọ́n ṣe wá mú kòtò tó gbẹ́ sílẹ̀, ìyẹn Àfáà Súnà, òun náà ló forí ara ẹ̀ ló fi kó. Ó gbẹ́ kòtò ọ̀tẹ̀ sílẹ̀, òun náà ló jìn sínú ẹ̀. Àfáà Súnà lọ wo láti àná àbíjẹta tó ti post òṣì tó ló post. Ó wá ń pariwo pé Òṣùpá fẹ́ pa ẹ́. Kí lòṣùpá fẹ́ pa ẹ́ fún? Ìwọ náà gbọ́ nǹkan tó sọ nínú àwọn voice note yẹn. Ṣé ọ̀rọ̀ kan wà ń bẹ̀ tó special ni? Tó bá sọ pé torí pé Òṣùpá bú Pasuma, kò ń ṣe titun, wọ́n ti ń búra wọn no be today. Ó tún lọ mú ti Sunday Igboho sí. Tí ẹ dúró ná, kí ni Oríyọmí Hamzat kí ló ṣe fún ẹ? Ẹ jọ̀ọ́, ẹni tó bá lè bá mi táàgì bọ̀bọ́ yẹn, bá mi béèrè lọ́wọ́ ẹ̀, ìyẹn Àfáà Súnà. Kí ni Àfáà Jamiu Àmì Ọlọ́run kí ló ṣe fún ẹ? Kí ni Sunday Igboho ṣe fún ẹ? Ká tẹ̀ sọ pé ó fi ọ̀rọ̀ olóyè Sunday Igboho ó fi ṣe àkàwé ọ̀rọ̀ ni, àti Oríyọmí Hamzat. Ó mọ̀ pé mánu Àfáà Jamiu Àmì Ọlọ́run tó mórúkọ ẹ̀ sẹ́nu yẹn, tí màá yẹn bá fẹ́ bá Ifá wèrè, ó máa bá Ifá. Ọdún náà ó ní fídíò yìí ń bọ̀ tó fẹ́ mú. À ń retí gbogbo àwọn voice note tó fẹ́ múlẹ̀ o. Mr DJ Àfáà Súnà, ó yá wàá múlẹ̀ fún a fẹ́ gbọ́. Torí orí burúkú tó ń bá ó ti fi kó bá many people. Ṣé o mọ̀ pé nísìn Pasuma gangan fúnra rẹ̀, bọ̀mọ́ yẹn ó máa wà very careful nítorí irú ẹ̀yìn wèrè yìí. Ṣé o mọ̀ pé ìkan yìí wà ńlẹ̀, ó ṣe currency, ó fẹ́ pa Paso kò pa Paso, wọn ò tí parí yẹn. Ó tún ti gbé tó Òṣùpá wá. Ṣé Òṣùpá lóun fẹ́ pa Paso ni? Ó ló ní pé kó máa bú àwọn kan. Ìwọ torí ẹ ti dàrú. Kí ni iṣẹ́ blogger tó ń ṣe? Kò ń ṣiṣẹ́ pé kó máa lọ búyàn kan ni.
rí yín burú ẹ̀yin ẹbí Funny Thinker dìde yìí ṣé bí nǹkan tí Funny Thinker náà tó ṣe nìyẹn tó ti forí fọ́lẹ̀ ń sìn àbó mọ̀ pé Funny Thinker náà ti forí fọ́lẹ̀ máa wo bí tí ẹ ṣe ń ba lọ́tún tó ń ba lọ́sí olórí burúkú tó ń tọrọ owó jẹun mi ò tí ì wá fún yẹn màá yìí fún yẹn náà ní tiẹ̀ ìwọ àfáàsù náà tiẹ̀ ló ń gbóná lọ́wọ́lọ́wọ́ yìí jẹ́ ń sáré fún ẹ jẹ àfáàsù náà àwọn expect àwọn voice note tó ló fẹ́ mú jáde lórí Saheed Òṣùpá tiẹ̀ ta ìwọ náà ṣé tipa náà fi ń báyàn ṣe ni èèyàn lówó bẹ́ẹ̀ ṣe mọ́ òde ẹ̀fẹ́ kú sílé ẹ̀ àfáàsù náà ọ̀rọ̀ ẹ̀ ó mú fura sí o jóná ṣé Òṣùpá jẹ́ bí ẹni oníwọ̀ ló láìkè Òṣùpá jù nínú ayé ó dẹ̀ lóhùn ò láìkè ẹmọ́ nìyẹn fílẹ̀ kó máa bá tiẹ̀ lọ love Pasuma àbí kó lọ love wẹ́wẹ́ àbí kó lọ love Malaika àbí kó lọ tẹ̀lé Currency orí ẹ̀ burú ni àfáàsù náà no ó disgrace ara ẹ̀ ó dẹ̀ disappoint a lot of people because many people see you as a wise person ẹ ti ẹ̀dùn náà ẹ̀yin àfáà yìí gan-an ṣọ́ṣẹ́ pè fún yín ni ìkan náà lẹ́yìn ń fà lọ́rọ̀ Òṣùpá tí ò tí ì tán lẹ̀ ìwọ àfáàsù náà ó tún ti gbé tí ẹ̀yin àfáà òṣì náà lè máa ń kó rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ bá àwọn àfáà gidi because lélẹ̀ tó sọ yìí àti rí many of àfáà tó jáde tó on against nǹkan tó sọ yes because wọ́n rí i pé irú ẹ̀yin ẹ̀ ṣe é fàṣírí sí lọ́wọ́ ọ̀rọ̀ tí wà tòṣùpá tẹjọ sọ ní ọ̀rọ̀ àṣírí nítorí pé wá béèrè owó lọ́wọ́ ẹ̀ àbó béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ kò fún ẹ ó ti wá dọ̀tá ẹ nísìn ó wá ń leak secret between you and him ìwọ náà wo nǹkan tó ṣe ṣó dáa náà a dẹ̀ ń bọ̀ àti ìdè o à ń expect ibi tó ṣùpá ti ní pé kó lọ pa Pasuma tiẹ̀ ta àfàṣù náà à ń expect ibi tí o máa post voice note Òṣùpá tó ti sọ pé o Pasuma ó yá wa lọ bá ń gbẹ́bọ nítorí ẹ̀ lóru kó kú kílẹ̀ ọ̀la tó mọ́ because àwọn nǹkan tí ó lè ṣe táyé lè wò pé Òṣùpá ṣe ìtàn nìyẹn ṣé gbogbo ebú tó ń sọ yẹn story ó mọ ìgbà tó Òṣùpá ti bú Pasuma ni ẹ̀yin tọ̀gá ńlá family ọwọ́ yín dà ó yá mo gbé fún yín ẹ̀yin tó lúfi mọ́ gẹ̀ẹ́gẹ̀ẹ́ ẹ má gbà fún wèrè o wèrè lélẹ́yìí o olórí burúkú ni àwọn abatẹnijẹ́ nì ẹ má jẹ́ kẹ́nìkan wá fi tiwọn bá ti ń jẹ́ Òṣùpá ilé náà ó máa kọ́ ẹ lọ́gbọ́n ilé máa kọ́ ẹ lọ́gbọ́n Pasuma gan ilé máa kọ́ gbogbo yín lọ́gbọ́n Malaika ni o gbogbo yín ni o ilé máa kọ́ yín lọ́gbọ́n ẹ máa mọ orú àwọn tẹ máa accept láti máa súnmọ́ yín ẹ ti rí ẹjọ́ gbogbo ojú tó ń wo ètò ẹ bá mi share ètò ẹ jẹ́ kó dọ́dọ̀ àfáàsù náà ẹni pé à ń expect fídíò tó lókù tó máa ṣe voice note tó kù tó máa ṣe a fẹ́ gbọ́ bí tí Òṣùpá tó ti sọ fún pé kó lọ pa Paso àbó sọ fún pé kó lọ bá àwọn ya Pasuma níwèrè ìyẹn la máa gbọ́ tó yẹ pé yes everybody internet máa burst okay ó dìgbà.